Otasansan rédíò and TV. ọ̀gá mi ni Mr Macaroni o, gbajúmọ̀ òṣèré oníṣẹ́jú ráńpẹ́ skit maker ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Kẹ́mi Ikúṣèdùn tí gbogbo ayé mọ̀ sí Kẹ́mísì Màmá mọ́mì wa ló ti sọ àjọṣepọ̀ tó wà láàrin òun àti gbajúmọ̀ òṣèrékùnrin oníṣẹ́jú ráńpẹ́ táyé mọ̀ sí Mr Macaroni. Kẹ́mísì Màmá ó ní kò sí ọ̀rọ̀ tọkọtaya láàrin òun àti Mr Macaroni o, ju wípé ọ̀rọ̀ ọ̀gá sí ọmọọṣẹ́ ló wà láàrin àwọn. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó ṣe pẹ̀lú gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan lórí ètò Oyinmomo ni Kẹ́mísì Màmá ti tú àṣírí ọ̀rọ̀ ó kó ó rò ó sọ àjọṣepọ̀ tó wà láàrin òun àti Mr Macaroni. Kẹ́mísì Màmá ní lóòótọ́ ni wípé òun àti Mr Macaroni jọ máa ń ṣe wọléwọ̀de, ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ ìfẹ́ nǹkan tọkọtaya kò sí láàrin àwọn o, torí pé ọ̀gá tí òun respect tóun bọ̀wọ̀ fún tóun gbé fún tóun káwọ́ sókè fún pé ni Macaroni jẹ́ sí òun. Ó ní àwọn èèyàn lè máa gbé kiri, àwọn èèyàn lè máa sọ kiri, àwọn èèyàn lè máa wí kiri ìgboro wípé Mr Macaroni òun fẹ́ òun, ó ní ṣùgbọ́n onínú lọ́mọnú o, òun fúnra òun mọ̀ wípé kò sí nǹkan tọkọtaya láàrin òun àti Mr Macaroni, gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún. Eléyìí náà la gbọ́ o, la ní ká mú wá fún yín fẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa níkànnì wa. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè.